Mẹ́sàkì àti Abednego ni a sọ sínú iná ìlérí. Nítorí kíni? Nítorí pé wọn kò forí balẹ̀ fún òrìṣà. Ṣùgbọ́n nígbà tí wọ́n tẹ́lú iná ìlérí, Bíbélì sọ pé ẹnìkan darapọ̀ mọ́ wọn. Ọba aláìgbàgbọ́ sí i nígbà tí ọba aláìgbàgbọ́ yìí. Òun fẹ́rẹ̀ ló pariwo ló fi gbé sẹ́nu pé èèyàn mẹ́ta lọ sí ìlú náà. Èèyàn mẹ́rin ló wà nínú iná wà yìí o. Ìrísí ẹni kẹrin ó sì dàbí ọmọ lọ́nà. Kí ló ṣẹlẹ̀? Ọba ìwọ́n dìde ní ìkẹrù. Ó wà wọ́ọ̀tẹ̀ tí àwọn ènìyàn ṣe ọ̀rọ̀. Ó wá ní kí n sọ fún ọ. Wò ó nígbà tí ẹni kẹrin tí a pè ní kéèsì ọmọ náà tó bá dé sí ìrìnàjò ayé rẹ. Lára àwọn ọgbẹ́ tí ó ṣẹlẹ̀ ló sọ fún ọ nítorí wọn ní àjọ àlọ́ pẹ̀lú ẹ̀. Ìrìnàjò ìdílé rẹ, ìrìnàjò iṣẹ́ rẹ, ìrìnàjò ayé rẹ tó dojú dé yẹ. Bí o bá gba Jésù láàyè láti dáàbò, tẹ̀lé ní kí ọ̀nà àtàjọ tó wà. Àìsí ìwọlé Jésù, àìsí ìfi àyè gba Jésù lẹ́kùnrẹ́rẹ́ ló bá táyé rẹ ṣe ní kékeré. Àìsí ìwọlé Jésù ní ẹ̀kúnrẹ́rẹ́ ló fà á tí ilé rẹ̀ ṣẹlẹ̀ síbi bó ṣe rí. Olùmọ̀ lórí Ọlọ́run lóòótọ́. Ṣùgbọ́n lẹ́kúnrẹ́rẹ́ fún wọn fi gbogbo ọkọ̀ rẹ fún láti ṣàkóso. Ṣùgbọ́n bí ọwọ́ ìpàdé ọ̀sùn láàyè ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú ayé rẹ̀ lọ́dọ́ ni kí ó ṣe lẹ́ẹ̀kẹ́ sí. Àyànfẹ́ tó ń gbọ́ mi. Nígbà tí Jésù bá láǹfààní láti dá sí ọ̀rọ̀ ayé rẹ̀, kẹ́ ń sọ díẹ̀ ká tó wọnú àdúrà lọ. Díẹ̀ láàánú nǹkan tó máa ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ lẹ́yẹ. Ìjọba ka ìwé Dáníẹ́lì yẹn Dáníẹ́lì orí kẹta láti ẹsẹ̀ ìkíní bí ẹsẹ̀ ọgbọ̀n. Jẹ́ kí n sọ ọ̀gọ́ bíi mẹ́fà sí ìṣẹ̀lẹ̀. Lẹ́yìn náà, àwa ti wà wọnú àdúrà lọ. Nǹkan àkọ́kọ́ tó máa ṣẹlẹ̀ tí ìwé náà ń pọ́nrẹ́ máa gba Jésù láàyè lẹ́kùnrẹ́ láti dá sí ọ̀rọ̀ ayé ẹ̀. Ìkíní ìdègbẹ́kọ̀ tó wà lọ́wọ́ rẹ ló máa já. Ìdèwọlé bí ọmọ ṣe iṣẹ́ rẹ. Ó pe ayé rẹ̀, ó pe ìpè yìí pátá ló máa jáde tí o bá gba Jésù ọmọ náà láàyè láti dá sí. Nǹkan kejì tó máa ṣẹlẹ̀ rẹ̀. Nǹkan kejì tó máa ṣẹlẹ̀ rẹ̀ tí o bá gba Jésù ọmọ náà láàyè láti dá sí ọ̀rọ̀ ayé rẹ̀. Ìkejì ni pé ó ti dé sọ pé màá ti dé wàá ti dé kúrò níbi tí ayé fi ẹ́ pamọ́ sí. Ayé rẹ̀ yóò gba ìtẹ̀síwájú. Nǹkan kẹta tí ó ṣẹlẹ̀ ní pé àwọn ènìyàn yóò forí balẹ̀ fún Ọlọ́run nínú ayé rẹ̀. Yóò forí balẹ̀ fún Ọlọ́run nínú ayé rẹ̀. Lẹ́yìn eléyìí, a ó fọ ní ìgbéga oníṣẹ́kọ̀ọ́ṣẹ́kọ̀ lọ́sí gbogbo lọ́dọ̀. Ló máa jẹ́ ìpín rẹ̀. Ìjẹ́ ọmọ náà bá dá sí ọ̀rọ̀ ayé rẹ̀. Àwọn èèyàn máa fún ẹ ní standing and clapping ovation. Tí a bá wọlé sí àkàyẹ, ọba sábìlérè, ó ti jẹ́ dúró nígbà tó rí ìtẹ̀kọ̀ nínú ayé àwọn èèyàn yìí. Kí làwọn ọ̀gá méje tó lè ṣẹlẹ̀? Lára ọ̀gá tó ṣẹlẹ̀ rẹ̀. A ó tí òfin orílẹ̀-èdè yẹn padà. Orílẹ̀-èdè tó wáyé. Èyí tó ṣẹlẹ̀ sí ìfẹ́ ń wò mí tàbí kẹ́ ń sọ mi lọ́wọ́lọ́wọ́. Èyí jẹ́ connect lórí 4.4 and bless up your life. Wò ó lẹ́yìn àdúrà mi pẹ̀lú ẹ̀jọ́ mi ìṣẹ̀ṣẹ̀ tó lóko ló ṣẹlẹ̀. Èyí tẹ́ wọ́n wà lórí YouTube lọ́wọ́lọ́wọ́. Èyí tẹ́ wà lórí Facebook lọ́wọ́lọ́wọ́. Mo sọ fún wa pé ayé wa kò ní fún àpákan náà lọ lórúkọ Jésù. Èyí ti Italy, èyí ti Spain, èyí ti Germany, èyí ti London, outside London, èyí America, èyí Canada, èyí South Africa, èyí ti Asia, tẹ́ ìtọ́ni lọ́wọ́lọ́wọ́, èyí ti Malaysia, èyí Pakistan, èyí ti India, èyí ti Israel, tẹ́ lọ́wọ́ láti lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́. Lágbàlọ́wọ́ lọ́wọ́, ajé yín, iṣẹ́ yín, ilé yín, kò ní wá pàṣẹ lọ́wọ́ lórúkọ Jésù. Èyí tẹ́ wọ́n mi lórí wẹ́bsáìtì náà lọ́wọ́lọ́wọ́, kò pàṣẹ mi iṣẹ́ tó ní wọ́n mi nínú ìjà wípé ní ìlú Tẹ́sà lórílẹ̀ Tẹ́sà kí Ọlọ́run náà sáyọ tó dáṣọ́rọ̀ ayé yín kí Ọlọ́run tó lè ṣe Ọlọ́run tó lè ṣe Ọlọ́run tó lè ṣe ó ṣe nínú ayé yín lórúkọ Jésù. Ìwà pẹ́pẹ́ sí àpapọ̀lú wa yóò sọ fún wa ní ìṣẹ́jú pé bí ẹ bá fi àyè gba Jésù kó darapọ̀ mọ́ ìfẹ́ ńlá àkọjá yẹn yẹyẹ ní àti ayẹyẹ ẹ̀kan ayé yín á sì di òkú ẹ̀kan ayé yín á sì di òkú ẹ kò pẹ̀lú àwọn tí òkú
lórúkọ Jésù Olúwa wa. Mo fẹ́ kọrin yìí. Mo fẹ́ kẹ́ ẹ̀ka mi kájọ kọrin yìí kábí wọlé. Ìwà torí ẹ̀ kẹrin nínú náà. Mo yọ gun ẹ̀sìn wọlé lọ́wọ́. Ó gun ẹ̀sìn wọlé lọ́wọ́. Mo sì fẹ́ ṣe àwájú ẹ̀. Ó gun ẹ̀sìn wọlé. Àwọn tó yọ ayé wọn ti padà. Òbí ọmọ ìlú àti àdúrà yìí. Òfin yìí làwọn bá ti wà lóko ẹjọ́. Mo sì mọ̀ pé ìyanu yóò ṣẹlẹ̀. Kí tó lọ, àwọn tó yọ ayé wọn yí padà. Àwọn tó rí ọ ayé wọn yí padà. Ẹni rí ọ tó lọ.
tó bẹ̀rẹ̀ kí àjèjì ayé tó tẹ̀lé rí dáàtì ọ̀rọ̀ ayé rẹ̀ dáàtì ọ̀rọ̀ ayé rẹ̀ dáàtì ọ̀rọ̀ iṣẹ́ rẹ̀ dáàtì ọ̀rọ̀ ayé rẹ̀ dáàtì ọ̀rọ̀ iṣẹ́ rẹ̀ bíwà. Jésù Olúwa dá Olúwa tètè gbà mí. Àwọn tí ó gbà lóye ìgbà tí ó gbà jáde ayé dá fẹ́ra rẹ̀ lò. Olúwa tètè gbà mí. Àwọn tí ó gbà lóye ìgbà tí ó gbà jáde. Àwọn ẹbí ti mọ̀ pé ẹsẹ̀ lọ, báwo lọ ń ṣe rí fún ọmọ tẹ́ ń dojúkọ, àtìgbọ́n máa fọ́ orin ẹ̀kọ́ padà. Ṣùgbọ́n mo sọ fún ilé ọkùnrin rí àdúrà bà nígbèrè kájẹ́yẹ. Èyí tẹ́ wà ní Canada, wọ́n máa pa ẹ̀sìn kóòrì yẹn ti bẹ́ ṣùgbọ́n kí ni àwọn nǹkan tẹ́lẹ̀ fi ń yẹ̀gbẹ̀? Èyí tẹ́ wà ní Europe, èyí tẹ́ wà ní Asia, Africa lẹ́wà, Libya lẹ́wà, Gambia lẹ́wà, Ìgbò lẹ́wà, lórílẹ̀ ayé tẹ́ ẹ̀ṣẹ́ ń tọ́ mi. Àwọn èèyàn náà ti kú òye, wọ́n rí tí òkú tẹ̀ máa mọ́bọ̀, wọ́n rí kí àṣeyọrí yìí. Èyí tẹ́ ní ìdojúkọ lórí ọ̀rọ̀ ọmọ, èyí tẹ́ ní ìṣòro ọkọ, èyí tẹ́ ní ìṣòro aya, èyí tí ayé òkèrè nínú, èyí tí ègún ìdílé ń dà láàmú, èyí tí ogun ọ̀rọ̀ pàtì tẹ́lẹ̀, èyí tí ogun ní ọgbọ́n bí nàkànàkàn, wà á sọ ipé Olúwa tètè gbà mí. Àwọn tí ó gbà mí lóde. Ìgbà tí ó gbà mí lóde. Ayé dára bẹ́ẹ̀ ayé ẹgbẹ́. Olúwa tètè gbà mí. Àwọn tí ó gbà mí lóde. Àwọn tó wà nípa àgbàjá tó múra láti kọrí ẹ. Orí ọjọ́ yẹn pọ̀ kalẹ̀ wá. Àbá ìlú ọjọ́ kìíní àná ẹ̀yẹ̀ yẹn ti tún ní kẹ̀lẹ̀ lọ́lọ́. Àwọn tó tẹ̀lé ti lera kan tàbí òfin. Òfin náà wọ́n lé wòsàn. Ó ti lọ lọ́wọ́ ní ìfòsí lọ́wọ́ àkọsẹ́. Ṣùgbọ́n ní ìṣẹ́lẹ̀ yìí, ọlọ́wọ́ rẹ̀ fẹ́ kọjá. Ó fẹ́ là gbọ́ àrẹ kọjá. Ó fẹ́ wọ́n ní ìṣẹ̀lẹ̀. Ó fẹ́ bọ́ ọkọ̀ ọmọ rẹ̀. Olúwa tètè gbà mí. Ìgbà tí ó gbà jáàbò ayé bá bẹ́ẹ̀ ariwo ó yá sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ní ọjọ́ ẹ̀lẹ́jì sí agbára. Ẹ̀kọ́ ilé yìí wọ́n rí pé wọ́n lé ẹnìkan wọ́n kó ẹ̀ka dání wọ́n lé. Ó bá pariwo máa mi ó, báà mi ó, máa mi ó, báà mi ó. Bẹ́ẹ̀ ni lórí ángẹ́lì yẹn jọ pẹ̀lú ìjà lọ́wọ́. Bàbá rẹ kò lè gbà ọ́. Bẹ́ẹ̀ ni ìyá rẹ kò lè ràn ọ́ lọ́wọ́ nítorí tàbí abẹ́yẹ. Ṣùgbọ́n ẹnìkan bẹ ní ọ̀run. Ó kẹrin nínú iná ní orúkọ rẹ̀. Ó gba Daniel ìwé kìnìún. Ó gba Jósẹ́fù ní ilé àjèjì. Nígbà tí àwọn ará Filistílẹ̀ bẹ́ẹ̀ torí Sámsọ́nì ní lẹ́yìn. Ó gba Sámsọ́nì pẹ̀lú kárí ẹ̀rẹ̀kẹ́. Oyin kan náà ló gba Sákírákì, Mẹ́sákì àti Àbẹ́dínígò lọ́wọ́ ta nínú náà ìlú. Ó fẹ́ gbà ọ́. Lórí áńgẹ́lì oníta iná ó sọ, Olúwa tètè gbà mí. Àwọn ẹni yóò gbà lẹ́yìn.
ayé láyé àríwẹ̀ ẹ̀yà ìdá onílẹ̀ àti ìgbà lórí. Àwọn tí ó gbà lórí ìgbà tí ó máa ẹbí ẹgbẹ́ àpàdé ní ìfẹ́ ìgbàdúrà kò ṣùgbọ́n pẹ́pẹ́ ìjọ pẹ̀lẹ́sẹ̀kẹ́sẹ̀ wọn ní àdúrà yìí lọ. Èmi ọmọ tó ń kọjá ẹ̀sẹ̀ tó ń là kọjá ṣé lórí ọ̀rọ̀ iṣẹ́ rẹ ayé tó sọ́wọ́ di àwùjọ ànámẹ́lò. Ó fi ọjọ́ kan gbádùn ọkọ̀ ó sọ́kọ́ ní aláìlọ́kọ̀ ó láyà bí aláìláyà. Ọlọ́run fẹ́ gbà ọ́ ẹ̀kẹrin nínú iná tẹ̀dásí ọ̀rọ̀ ayé rẹ bí ó bá lè gba ṣẹ́dúrákì mẹ́ṣákì àti àtẹ̀dí níbò ó fẹ́ gba ọ̀wọ́ náà. Ó fẹ́ sọ ọ́ lórí o. Ó ń bá mi ò sí ní Jésù. Ó ò sí ìfi ayé rẹ tó ọ̀rẹ́ mẹ́ta ń tàn ọ́. Òun ló lè ṣe é. Òun ló lè tàn ọ́. Ó dẹ̀ máa gbà ọ́. Kìkì gbogbo fi ayé rẹ. Ìwọ kò sí ti fi ayé rẹ fún. Mo pè ọ́. Má kú lọ́dọ̀ rẹ̀. Olúwa tètè dàbí. Àwọn tí ó gbà lóye ìgbà tí ó gbà dáadé. Ayé dákẹ́ àríwẹ̀ ẹni. Ilé dídá onígbà tètè dàbí. Àwọn tí ó gbà lóye ìgbà tí ó gbà dáadé. Wọ́n bí obìnrin kan ó kó ọmọ méje sẹ́yìn. Àwọn ọmọ méjèèjì yìí wọ́n ń kọ ìtẹ̀lé. Ẹ̀mí Olúwa sọ pé kí n wò ó. Ọmọ méje ya ọmọ mẹ́tọ̀ ló wà. Ṣùgbọ́n nígbà tó sí ní ayé, ogun ayé ka fà á, wọn ò pé orí ìtẹ̀sí. Àwọn ayé wọ́n sọ pé mọ́mí ẹ̀kọ́ ẹbí wọn ẹ̀ka ní ìgbà wọ́n táwọn náà wá ti ṣe tó mú wọn wà láyé. Ìyá ìwọ́n ń sọ fún wọn pé kì í ṣe èmi nínú ogun ayé ni òjò ìlúyùn. Olúwa fẹ́ bá nìkan ní kòríta lọ́wọ́lọ́wọ́. Olúwa tètè yìí. Àwọn tí ó gbà lórí ìgbà tí ó gbàgbà àti ayé kábẹ́ àríwẹ̀ ayé kábẹ́ Bàbá Amẹ́ríkà náà ń pè ẹ́, ṣùgbọ́n orí nǹkan tó lè fi yan gbà. Nǹkan ti dojú ní nǹkan dojúlé fún ọ. Ẹ̀yin wà nílé ẹsẹ̀ lẹ́bàá tó gbé ìníwé. Káàlì ẹni sáré lẹ̀ pé ti sẹ́,
Ọlọ́run fẹ́ lo àkúrẹ́ yìí láti la ọ̀nà àbáyọ fún un. Ìwé Ọlọ́run mi jẹ́ ọ̀rọ̀ òkàrà wa. Jẹ́ ọ̀rọ̀ òkàrà wa. Ìwé mi jáde. Ìwé Ọlọ́run mi. Wà nínú ẹ̀mí pẹ̀lú mi. Mo ní aṣíṣàré mẹ́ta, aṣíìdòjì mẹ́ta. Mo sì rí pé tí ọjọ́ kìíní àná ó jáde síta pẹ̀lú ẹni tí a ti sínú ẹ̀ pẹ̀lú aṣọ funfun. A ṣí àwọn ọkọ̀ sínú ìsílẹ̀. Ohun tí mo gbọ́ rèé. Ọ̀pá àyànmọ́ tó bí èkó ìdílé. Mo bí àwọn áńgẹ́lì wọ́n dàbí ọlọ́pàá. Wọ́n sì gbé ìgbésí náà. Wọ́n sọ pé ọ̀pá àyànmọ́ rèé tó bí èkó ìdílé. Ọ̀pá àgbẹ̀wọ̀ náà ń sùn. Níbi tí àwọn ènìyàn ti láǹfààní láti máa ń gbò mí tàbí láti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ìwọ ni wọ́n ní wọ́n ayé mi. Ìbéèrè pẹ̀ lásán ní èmi. Ìwọ lè gbẹ́rùn mi tọ̀ wọn agbára jáde. Gbogbo ẹni tí òkú dààmú. Òkú ẹni tó rìn lórí òkè ìfẹ́. Mọ̀tò jẹ́ kí àwọn òkú ló ń dààmú. Òkú lórí pẹpẹ olúwa. Wọ́n sọ̀rọ̀ lábẹ́ méjà wípé. Ìgbà gbogbo agbára àwọn òkú. Wọ́n ń dààmú rẹ̀ tó sọ̀bọ̀ dànù. Níbi kíbi tó ti láǹfààní tó ti wù mí tàbí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹni tó ti kú tó padà ń tẹ́ àwọn èèyàn àjọ ayé rẹ̀. Àti àkọ́kọ́ rẹ̀ mo sọ pé ọ̀nà tó ń dáwọlé tí àwọn òṣùkú dáwọlé sí ẹ̀jẹ̀ déèdì ó kí ọ̀nà náà ká. Èkó ni wọ́n ti jẹ fún ọgbọ́n kúrò láyé. Àdéhùn máa jẹ̀mú iṣẹ́ ibi tí wọ́n parí lórí ọ̀rẹ́ ṣáájú bí wọ́n tó kúrò láyé. Òun aláwẹ̀ mo pàṣẹ pé iṣẹ́ náà ó bàjẹ́. Ẹ̀jẹ̀ déèdì ó pàṣẹ náà jẹ́ lórí ayé rẹ̀. Ẹ̀jẹ̀ déèdì ó pa iṣẹ́ náà jẹ́ lórí ayé rẹ̀. Wọ́n bẹ ní ìṣòro ẹgbẹ́ mi. Ìṣòro ẹgbẹ́ mi. Láti ọdún tó ti wà níbẹ̀. Ọdún kẹta, ọdún karùn-ún, ọdún kejì, ọdún kẹwàá, ọdún kẹẹ̀ẹ́dógún. Ó ní ìṣòro. Mo kò tó wọ́n ti lórí ìpè. Bí ìtọ́ni ọlọ́run, mo ti gbàdúrà. Tó bá jẹ́ pé wọ́n ló pè ní tó lọ́mọdé jẹ́. Tó ti gbàgbọ́ bí ìpè yìí. Tó ti gbàgbọ́ lórúkọ Jésù. Mo pàṣẹ fún àwọn alákòóso orílẹ̀-èdè tó wà. Ó yẹ kí wọ́n máa tìtù wá ìwé rẹ̀ ọlọ́run pírọ́fẹ́sì ẹ̀. Àwọn angẹ́lì kan sọ̀kalẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àwọn ló máa gbà sọ́yìn ṣe. Àwọn angẹ́lì kan sọ̀kalẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ wọ bẹ̀ lọ. Nítorí Jésù ẹ wọ bẹ̀ lọ. Ẹ gbàgbé ẹ̀ jáde fún mi. Angẹ́lì yóò ràn mí lọ́wọ́ gbàṣẹ́ ṣe. Angẹ́lì yóò mi lọ́wọ́ gbàṣẹ́ ṣe. Angẹ́lì yóò
mi lọ́wọ́ kàjá ìṣe. Òbí pé àgbà lòdì rán mi lọ́wọ́ kàjá ìṣe. Àwọn ẹ̀kọ́ mo bá dúró àgbà lòdì ayé ìṣàrẹ́ sí ọ láti ràn ọ́ lọ́wọ́. Àgbà lòdì rán mi lọ́wọ́ kàjá ìṣe. Wọ́n lọ sí ẹ̀ ọ̀pá tó ti lọ. Ó máa di ìlànà kí ni ẹ̀fẹ́ àti wọ́n ti ń tàbí lórí. Kí ni ìfẹ́ tó pẹ́pẹ́ tẹ́lẹ̀ tí sáré pàtàkì. Jákọ́ mu lé nígbà wo ni èyí ó gbọ́dọ̀ sí èyí. Wò ó lórí àwọn áńgẹ́lì yẹn ń sọ̀kalẹ̀. Ó kọ́lẹ̀ bí ìtàkùn bá ń kọ́lẹ̀ nínú plẹ̀. Àwọn áńgẹ́lì yẹn ń sọ̀kalẹ̀ lọ́wọ́. Wọ́n bá iṣẹ́ pẹ̀lú ọ̀rẹ́. Wò ó gbà ní ẹ̀yàn gẹ́lì yìí ẹ̀lọ́ rẹ̀jẹ́ tó lè ní ìtàkùn tó pọ̀ lọ́wọ́ mo kẹ́kẹ́ ẹ̀yà ẹ̀lọ́ tó gbọ́ yẹ́ pé mo pẹ́lẹ́ tó yí àti pọ́ìntọ̀ ọ̀fíìsọ̀ àmì ẹ̀lọ́ báyìí ní àpàdé èdè òlòyìn àkẹ́kẹ́ ẹ̀sán ìtayé tẹ́lẹ̀ ìjọba ìrìnàjò lọ máa ríran ìjọba ìṣòro tẹ́lẹ̀ pàṣẹ ìjọba ìṣòro àtẹ́kẹ́rẹ́ wọ́n ti yà ọ́ gbà mọ́ wọ́n ti àwọn ẹbí ìyàwó ti ọkọ̀ gbà mọ́ àwọn ẹ̀rọ yóò ìwé ẹgbẹ́ ìlú ẹ̀yẹ fà yóò ọ̀nà ńlá fẹ́ ilé ẹ̀sìn ayé tó kọ́ sí ilé ẹ̀kọ́ sí ẹ̀ẹ́dàtà ilé ẹ̀kọ́ sí ìwọ́jọ́ wà nípa ẹ̀sìn ó yẹ kẹ́ lẹ́ẹ̀ wọ́n ní kí n sọ fún màmá yẹn bàbá yẹn wọ́n ní kí n sọ fún wọ́n ní wà lọ́jọ́ yẹn wọ́n ní wà lọ́jọ́ yẹn. ààrẹ mi kú yóò mi lọ́wọ́ gàṣẹ́ ṣe. Ọlọ́run tó rí ìṣẹ́lú àgbàrá. Ọlọ́run tí lọ́dún èyí ayé ìrọ̀pàá rẹ̀. Ọlọ́run àkàndé ìlú ẹgbẹ́. Ọlọ́run tọ́pẹ́ náà dáwà. Ọlọ́run ìgbẹ́ yìí. Ọlọ́run ìmọ̀ tútù. Ọlọ́run ìmọ̀ tó rọ. Ọlọ́run ìmọ̀ tó rẹ̀. Ẹ̀sùn ní ìgbẹ́. Ọjọ́ àwọn ọkọ̀ láti gbàgbọ́ ní ìpínlẹ̀. Ó dàbí ìmọ̀ tó tutù. Nítorí àwọn ènìyàn wọ̀nyí, kí wọ́n lè máa tẹ́ ìwọ́n lóko ní ìjọba ẹ̀rọ mi nígbà máìkà mú. Nínú ayé ẹ̀rọ, nínú ilé ẹ̀rọ, nínú ẹbí ẹ̀rọ, nínú ilé ẹ̀rọ, kí ẹsẹ̀ ẹ̀rọ agbára yìí ṣe ní àìsàn sí ẹ̀rọ aláṣẹ gbogbo ọ̀gáyìn tí aláṣọ̀kalẹ̀ lórí ẹgbẹ́ ẹ̀rọ fún oṣù kẹwàá nítorí àwọn èèyàn wọ̀nyí. Yóò fún ọmọ lọ́rọ̀ ìjọba wá nínú ayé rẹ̀ tí wọ́n ti ń pèlè. Wọ́n kẹ́kọ̀ọ́ fún ẹgbẹ́ tó máa mọ́ pèlè nínú ayé rẹ̀ kí ìyà kí ayé rẹ̀ kọ́ yí padà. Nígbà lẹ́yẹ ìjọba ààrẹ ìdí ó rà mí lọ́wọ́ àṣẹ ìṣe. Ẹ̀bí rò! Ààrẹ ìdí ó rà mí lọ́wọ́ àṣẹ ìṣe. Ẹ̀yìn ọ̀gẹ́dì tí a ó pọ̀ kálẹ̀ láti ọ̀pọ̀ ọlọ́run lá nítorí àwọn ènìyàn sí ẹ̀sùn sẹ́yẹ ní kíákíá nítorí ọjọ́ lọ ẹ̀wọ̀n ní ilé ẹ̀kọ́ lọ ẹlẹ́tí wọn sílẹ̀. Ẹlẹ́ṣiṣẹ́ nìkan nínú ẹlẹ́ìlérí ẹ̀fún wọn lórí ọ̀pá. Ẹ̀fún wọn lórí ilé ẹ̀fọ́ àjọ àti lára wọn. Ẹ̀wọ̀n aṣọ àbòkúrò. Ẹ̀fọ́ lọ́dọ̀ lọ́dọ̀. Ẹ̀fọ́ wọn lórí ayọ̀. Ẹ̀jẹ̀ kí wọ́n ní ọjọ́ ayẹyẹ. Ẹ̀fọ́ pè sí èso àti ọkọ̀ tó ń gbàgbé wọn láàmú. Kí ìyá ayé wọn pátápátá kí ọ̀nà àbáyọ kọ́là kí wọ́n padà kọ́ lóṣù. Ìgbẹ́jọ́ bẹ́ẹ̀ bá wà pẹ́pẹ́ ní ṣe ìyàwó ẹ̀bùn àì. Àwọn ọlọ́run lè sọ wípé ààrẹ ìlú láàrin lọ́wọ́ gàjẹ́ ìṣe. Ààrẹ ìlú láàrin lọ́wọ́ gàjẹ́ ìṣe.
Nítorí tí ó fi jìbẹ̀ sọ̀rọ̀ lórí òkú, ọ̀fíìsì tó kàn lórí àwọn ìṣàn omi, tàbí òkú orí òkè olúwa, tàbí tàbí òkú rẹ̀, ẹni tó ní ọwọ́ nínú àti àyàfọ́, ẹni tó jọ fẹ́ sókè sí asọ́, tí kò sì tóra ìtàn, òun yóò rí nígbà lọ́wọ́ olúwa, tí ó tó pé lọ́wọ́ ọlọ́run ìkàlá rẹ̀. Ilé iná, òun ti ṣe àṣírí rẹ̀, ìṣe àbẹ́rẹ́ rẹ̀. Wọ́n bá sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rẹ́ ìjọba ẹ̀yẹ rẹ̀ kàṣẹ́ ìjọba ẹ̀yẹ tó ọjọ́ ayé. Ààrẹ ìdílé mi lọ́wọ́ kàṣẹ́ ìjọba. Ààrẹ ìdílé mi lọ́wọ́ kàṣẹ́ ìjọba. Ààrẹ ìdílé mi lọ́wọ́ kàṣẹ́ ìjọba. Gbogbo èyí tí a ń tọ́lọ́, gbogbo èyí tí a ń nira, gbogbo èyí tí a ń jọ lẹ́nu. Mo dúró lábẹ́ májẹ̀ ní ìpè láti pè mí nínú iṣẹ́ olúwa. Bọ́ ọ̀rọ̀ jáde àṣẹṣẹ tẹ̀lé. Lọ́wọ́ alágbára tí a yẹ ní láti lónìí àti ìlú sílẹ̀. Lọ́wọ́ apẹ́yọ́dún tó ń pẹ́yọ́dún bẹ́ẹ̀ wà ní ìdáná bẹ́ẹ̀ ní ìdájọ́. Olúwa ìjọba ìgbẹ̀mẹ̀ àti ìyíṣẹ́ nínú ìgbẹ̀sọ́wọ́ ilẹ̀ ìlú tẹ́lẹ̀wà. Àwọn ìrìnlẹ̀ ẹ̀yẹ́ra Libya, ẹ̀yí ti Qatar, ẹ̀yí ti Kuwait, ẹ̀yí ti Oman, olúwa ní kí n sọ ọ̀nà nínú àfọyẹ́, ẹ̀yí tẹ́ wà lórí ìdílé rẹ̀, ẹ̀yí ti Indonesia, ẹ̀yí ti Pakistan, ẹ̀yí ti Canada, ẹ̀yí West Indies, níbi kíbi tẹ́sí tó wọ̀ ní alẹ́ ẹ̀yí sábàtẹ́ta, ẹ̀yí ti Accra, ẹ̀yí ti Egypt, ẹ̀yí ti Spain, ẹ̀yí ti Germany, ẹ̀yí London, nínú ọ̀pọ̀lọpọ̀, ẹ̀yí ara Holland, ẹ̀yí ara láì, mo fi àkọsílẹ̀ ní báyà gbáyé tí ẹ ti ń gbọ́ òṣù ilẹ̀ orílẹ̀-èdè jẹ́ wọ́n pọ̀lẹ̀ lẹ́yìn lọ́wọ́ ẹ lọ sáré ẹ gbáyọ̀ ilẹ̀ gbọ́dọ̀lúwa ilẹ̀ gbọ́dọ̀lúwa ilẹ̀ gbọ́dọ̀lúwa ní ìyíká tí ń pọ̀lẹ̀ lọ́wọ́ ilẹ̀ rẹ̀ ilẹ̀ mọ̀lọ́wọ́ tí a lọ rẹ̀ ilẹ̀ mọ̀lọ́wọ́ gbogbo ẹni tí ìdí jà kí ìyẹn kò dákẹ́jẹ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí àdúrà mi ò ní lórí ní kò ní lọ lásán ẹ kọrin tuntun adáàbò ọkọ̀ ní àpàlẹ̀ ẹ ti tó lè ṣe ìlú bẹ́ẹ̀ wà yìí níbẹ̀ ẹ ṣeré wọ́n dà máa wí gbọ́dọ̀ ìtẹ̀lẹ̀ mi báyìí lọ́dún wá wí lẹ́yìn àdúrà mi rẹ̀ mi ilẹ̀ ìlú tí mo wà yìí yóò fi lè fún mi yóò bẹ̀rẹ̀ ní ẹgbẹ́ ọ̀nà òní tí mo tọ́lá wà ní ṣọ̀ màá láyọ̀ níbẹ̀ máa yọ orí ṣe. Ẹni òbí sọ̀rọ̀ bí ẹ̀ka ayọ̀ mi kò ní sọ̀rọ̀ mi lọ́wọ́. Àmì yóò tẹ́lẹ̀ ó fi máa rí ilẹ̀ àti padà. Àmì Jésù. Èsùgbà mi là ọmọ ìrúgbà. Èsùgbà mi là ọmọ ìrúgbà. Èsùgbà mi là ọmọ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè rere mo ti síláàpù lè Nàìjíríà mú mo sì fi gbàdúrà fún yín ní ìlú tẹwà lólè tẹwà tí ọlọ́rọ̀ mi bọ́lá ń kẹ́ ní ìrànlọ́wọ́ sí yín tí ọjọ́ ayọ̀ yín kí ó dé kí ọ̀fẹ́ ọlọ́run tó pọ̀ lórí ayé yín
kí ọlọ́run ọ̀nà àbáyọ fẹ́ la ọ̀nà àbáyọ fún yín. Kẹ́ lọ dáhùn rere. Kí ogun yẹn ó ṣẹ́. Nàìjíríà, ìṣẹ̀dá rẹ̀ kò ní gbàgbọ́dé. Gbogbo àwọn tó wá sí ìrẹ̀ lọ́wọ́ lórílẹ̀ Nàìjíríà. Kí ilẹ̀ ó gbé wọn mi láàyè. Ìwé ìdájọ́ dájọ́ tó kọ́ wà dáadáa àti àbúrámù ká ṣe fún àwọn ẹ̀fẹ́. Àwọn tó ń lé wọn lára lórílẹ̀ Nàìjíríà yìí. Nàìjíríà yìí ìgbòho wa ni. Ìrìnà bẹ́ẹ̀ ìbàjẹ́. My name is Pastor Paul, and your friend, your son, Pastor Wamishaye, the presiding minister at the chapel of India. Jẹ́ka ẹ̀jọ̀ máa gbàdúrà kọ̀, ìlú ọkùnrin ní kọ́kọ́rọ́ àdúrà, kọ́kọ́rọ́ ọlọ́run àti ìgbàgbọ́ tí mo ti mọ̀ pé bí abájọ́ ló yóò di ẹ̀rí fún ọ. Ṣé kí n sọ òótọ́ ọkọ̀ fún ẹ? Ìsẹ́ni ìgbà tó lè rẹ lọ́wọ́ bí kò ṣe gbé gbèdé. Yóò sọ nínú ọmọ ọlọ́run kan tàbí ìrìnàjò ọlọ́run kan tó máa gbàgbọ́ pẹ̀lú ẹ̀ láti máa fi àdúrà rẹ̀ lọ́wọ́. Ètò ìgbàdúrà lórúkọ Jésù fẹ́rẹ́ pé tí èmi rẹ̀ ti gbàdúrà ó kọ orin tuntun ó sì lè gbé. Tèmi sórí aago yẹn láti gbàdúrà papọ̀ 00559951. Nígbà tí wọ́n bá tó lé èdè wọ̀, àti tí wọ́n bá wálé láti gbọ́ èdè rẹ̀ láti sọ̀rọ̀ àti God bless you. I love you. And I will pray with you. In Jesus' name, we pray.